tọ́jú mi Jèhófà lọ, ìrora yóò ṣí. Èmi kò lóko ìwọ ni fọwọ́ agbára dì mí mú. Mo kí wa ní orúkọ Jésù Olúwa tí ó ṣe iyebíye jùlọ wípé a kú ọdún, a kú ìyèdún, ojú wa yóò máa rí ọdún, àlàáfíà Ọlọ́run yóò máa bá wa gbé. Bẹ́ẹ̀ ni mo ń kí wa lórúkọ Jésù Kristi Olúwa sínú ìwàásù ti ọjọ́ òní. Olúwa yóò bá ẹni wa pàdé. Èmi ni àlùfáà àti ọ̀mọ̀wé Bámidélé Ọlásùpọ̀ Oyègòkè, olùṣọ́ àgùntàn ìjọ Mushin Baptist Church, Lagos. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tí ẹ fún wa láti rí ọjọ́ òní. Lórúkọ Jésù, bàbá gba ọpẹ́ wa, Olúwa gba ìyẹn wa. A dúpẹ́ fún àánú ojoojúmọ́, a dúpẹ́ fún ìrànlọ́wọ́, a dúpẹ́ fún ààbò, a dúpẹ́ fún àwọn ìbùkún yín. Jésù ọmọ Ọlọ́run gba ọpẹ́ wa. Ní ti ẹ̀ṣẹ̀, Olúwa dáríjì wá, Ọlọ́run ṣàánú fún wa. À ń lọ nínú ọ̀rọ̀ rẹ lónìí, Olúwa bá wa sọ̀rọ̀, rán ọ̀rọ̀ rẹ sí wa, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó ṣe wá ní rere. Gbogbo etí tí ó gbọ́ ọ̀rọ̀ yìí lórúkọ Jésù, ẹ ó yè, ẹ ó sì di alábùkún fún. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Bíbélì tí a ó kà ó wà nínú Àìsáyà orí 41 ẹsẹ̀ 10 sí 13. Àìsáyà orí 41 ẹsẹ̀ 10 sí 13. Ìwọ má bẹ̀rù, nítorí mo wà pẹ̀lú rẹ. Má fòyà, nítorí èmi ni Ọlọ́run rẹ. Èmi ó fún ọ ní okun. Nítòótọ́ èmi ó ràn ọ́ lọ́wọ́. Nítòótọ́ èmi ó fi ọwọ́ ọ̀tún òdodo mi gbé ọ sókè. Kíyèsí, gbogbo àwọn tí ń bínú sí ọ ni ojú yóò tì. Wọn ó sì dààmú, wọn ó dàbí asán. Àwọn tí ń bá ọ jà yóò ṣègbé. Ìwọ ó wá wọn, ìwọ kì yóò sì rí wọn. Àní àwọn tí ń bá ọ jà, àwọn tí ń bá ọ jagun yóò dàbí asán àti bí ohun tí kò sí. Nítorí èmi Olúwa Ọlọ́run rẹ yóò di ọwọ́ ọ̀tún rẹ mú. Èmi ó wí fún ọ pé má bẹ̀rù, èmi ó ràn ọ́ lọ́wọ́. Kí Olúwa kí ó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ọkàn wa. Àmín. Orí ọ̀rọ̀ tí à ń kíyèsí lónìí ó ní Olúwa yóò ràn ọ́ lọ́wọ́. Olúwa yóò ràn ọ́ lọ́wọ́. Ọlọ́run tìkára rẹ̀ ó ní olùrànlọ́wọ́ àwọn aláìní. Ọlọ́run ni ìrànlọ́wọ́ àwọn aláìnírètí. Ọlọ́run ni alágbára ńlá tí ó ń dáàbò bò wá lọ́sàn-án àti lóru nínú gbogbo ewu èyí tí à ń là kọjá. Kò sí ohun kankan tó lè dí Ọlọ́run lọ́wọ́ láti má dáàbò bò wá. Ọlọ́run nìkan ló lè fún wa ní ìdánilójú, ààbò tí ó péye àti ààbò tí ó dájú lọ́sàn-án àti lóru. Nítorí náà ni a sì lè gbẹ́kẹ̀lé fún ìrànlọ́wọ́. Ìran kọ̀ọ̀kan ló ní àwọn nǹkan tí ó ń là kọjá. Ìran kọ̀ọ̀kan ló ní àwọn ìṣòro, wàhálà àti ìdààmú tí ó dojúkọ wọ́n. Ṣùgbọ́n Ọlọ́run ní ètò fún ẹnì kọ̀ọ̀kan nínú ìgbésí ayé rẹ̀. Mo fẹ́ rán ọ létí wípé májẹ̀mú ètò Ọlọ́run fún ayé rẹ̀ ohun tó dára ni, kì í ṣe ibi, láti fún ọ ní ìkẹyìn àti ìrètí tí ó dájú. Ará olùfẹ́ tó ń gbọ́rọ̀ yìí, Ọlọ́run ni ó ń ṣiṣẹ́ nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa. Ọlọ́run nìkan ló mọ ọjọ́ iwájú. Ọlọ́run nìkan ló mọ ọ̀la rẹ. Mo sì sọ fún ọ lónìí pé ọ̀la rẹ yóò dára ní orúkọ Jésù. Nígbà tí o bá ń ṣe àníyàn nítorí ọ̀la, nígbà tí o bá ń ṣe àníyàn nítorí ọjọ́ iwájú, mo fẹ́ kó o bá Ọlọ́run sọ̀rọ̀, kó o sọ àwọn tí ṣe ẹ̀dùn ọkàn rẹ, àwọn nǹkan tí ṣe èrò ọkàn rẹ, kó o sọ fún Ọlọ́run, nítorí pé òun nìkan ló lè gba ọ̀rọ̀ rẹ rò. Ará olùfẹ́, Ọlọ́run mú wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ rẹ̀. Nínú ìwé Àìsáyà orí 40 ẹsẹ̀ 9 sí 10, a rí Ọlọ́run ẹni tó mú Abraham gẹ́gẹ́ bí ọ̀rẹ́ rẹ̀. Nígbà tí Abraham
tó rìn níwájú Ọlọ́run tó sì pé tí ó sì fi ara rẹ̀ tí ó fi jìn fún un. Mo fẹ́ kó mọ̀ dájú wípé nígbà tí àwọn náà bá fi ara wa jìn fún Ọlọ́run, nígbà tí ìgbésí ayé wa bá ti Ọlọ́run lọ́rùn, Ọlọ́run wà ní àrọ́wọ́tó wa láti ràn wá lọ́wọ́ àti láti ṣàánú fún wa. Mo fẹ́ bi ọ́ bí o ti ń gbọ́ ọ̀rọ̀ yìí, ṣé Ọlọ́run tilẹ̀ mú ọ ní ọ̀rẹ́ rẹ̀? Ṣé o fara rẹ jìn fún Ọlọ́run bí o ti fẹ́ràn rẹ̀ tó? Ọlọ́run yan Ábúráhámù, ó yàn fẹ́ nítorí pé ó fẹ́ ni, kìí ṣe pé Ábúráhámù ó yẹ fún un, kìí ṣe pé Ábúráhámù yẹ fún irú àǹfààní bẹ́ẹ̀. Tá a bá wo inú ìwé Deuteronomy orí 7 ẹsẹ̀ 6 sí 8 àti Deuteronomy orí 9 ẹsẹ̀ 4 sí 7. Ọlọ́run yan Ísírẹ́lì láti lè jẹ́ aṣojú fún un lórílẹ̀-èdè àgbáyé, ṣùgbọ́n ilé Ísírẹ́lì kùnà láti ṣe èyí. Ọlọ́run sì jẹ́ níyà, ó sì rán lọ sínú ìgbèkùn. Gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi Jésù lónìí, Ọlọ́run yàn wá láti jẹ́ aṣojú fún un nínú ayé. Àwa onígbàgbọ́ ọmọlẹ́yìn Jésù, ó ní a jẹ́ ènìyàn ọ̀tọ̀, ìran èyí tí a ti yàn, olú àlùfáà orílẹ̀-èdè mímọ́, ènìyàn ọ̀tọ̀, ẹni tí Ọlọ́run pè jáde láti fi ọlá ńlá ọmọ rẹ̀ Kristi Jésù hàn nínú òkùnkùn ayé, láti fi ìmọ́lẹ̀ rẹ̀ hàn nínú òkùnkùn ayé. Eléyìí wà nínú ìwé Pétérù kínní orí 2 ẹsẹ̀ 9. Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ arákùnrin, Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ arábìnrin. Má ṣe bẹ̀rù rárá, má ṣe ro ohunkóhun tó lè dé, má ṣe ro àwọn ìdààmú tàbí ìṣòro tó lè dé bá ayé rẹ. Agbára ìwàláàyè Ọlọ́run ó wà pẹ̀lú rẹ. Ọlọ́run yóò fi ìdí májẹ̀mú rẹ̀ múlẹ̀ nínú ayé rẹ lónìí. Ọlọ́run ní ìbáṣepọ̀ pẹ̀lú rẹ, èyí tí ó dára, èyí tí ó dánmọ́rán, èyí tí ó sọ wípé èmi wà pẹ̀lú rẹ, èmi ò ní fi ọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni èmi ò ní kọ̀ ọ́ sílẹ̀. Ó ní èmi ni Ọlọ́run rẹ. Má ṣe bẹ̀rù ará olùfẹ́, nítorí pé Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́. Nírú àkókò bí eléyìí, Ọlọ́run yóò fún ọ ní okun, Ọlọ́run yóò fún ọ ní agbára, Ọlọ́run yóò fún ọ ní àlàáfíà, Ọlọ́run yóò fún ọ ní ìṣẹ́gun lórí àìsàn, lórí àìní, lórí Sátánì àti àwọn ọmọ ogun rẹ̀. Ọlọ́run yóò fún ọ ní ìṣẹ́gun lórí ikú. Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ nítorí pé ogun jíjà rẹ ó tán láti òní lọ. Ọlọ́run ṣetán láti ràn ọ́ lọ́wọ́ nítorí pé ọjọ́ ààwẹ̀ rẹ ó ti dópin. Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ nítorí pé gbogbo ibi gíga òun ni Ọlọ́run yóò rẹ̀ sílẹ̀, gbogbo ọ̀gbun òun ni Ọlọ́run yóò gbé sókè. Àwọn ọ̀nà wíwọ́ nínú ìrìn àjò ayé rẹ ni Ọlọ́run yóò ṣe ní títọ́. Ké hallelujah. Ògo Ọlọ́run yóò farahàn nínú ayé rẹ. Ẹwà Ọlọ́run yóò di mímọ̀ nínú ayé rẹ. Ògo Ọlọ́run yóò bú jáde nínú ayé rẹ. Ọlọ́run nínú agbára rẹ̀ yóò tún agbára rẹ̀ ṣe. Ìwọ ó fi ìyẹ́ gòkè bíi ti idì. Ìwọ ó sáré, kò ní rẹ̀ ọ́. Ó rìn, bẹ́ẹ̀ ni àárẹ̀ kò ní mú ọ. Ọlọ́run yóò fi ìṣúra tí a fi pamọ́ sínú òkùnkùn, Ọlọ́run yóò fi fún ọ. Ọlọ́run yóò mú ọ láwọn kèfèrí wá sí ọ̀dọ̀ rẹ. Ẹnu bodè rẹ ni a ó ṣí sílẹ̀ nígbà gbogbo. Kò sí ẹni tí yóò ṣe ilẹ̀kùn àánú mọ́ ọ. Kò sí ẹni tí yóò ti ilẹ̀kùn ìrànlọ́wọ́ mọ́. Kò sí ẹnìkan náà tí yóò ti ilẹ̀kùn ojúrere mọ́. Níbi tí a ti kọ̀ ọ́ sílẹ̀, olùgbọ́ ọ̀rọ̀ mi lónìí, níbi tí a ti kórìíra rẹ, Ọlọ́run yóò sọ ọ́ di ògo ayérayé, ayọ̀ ìran dé ìran ọ̀pọ̀lọpọ̀. Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ arákùnrin, Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ arábìnrin. Ọlọ́run yóò fún ọ ní ọ̀ṣọ́ dípò eérú. Ọlọ́run yóò fún ọ ní òróró ayọ̀ dípò ọ̀fọ̀. Ọlọ́run yóò fún ọ ní ayọ̀ dípò ìbànújẹ́. Ọlọ́run yóò fún ọ ní aṣọ ìyìn dípò ẹ̀gàn. Ìwọ yóò jẹ ọrọ̀ àwọn kèfèrí. Ọlọ́run yóò fi aṣọ ògo wọ̀ ọ́. Ọlọ́run yóò wọ̀ ọ́ ní aṣọ ìbùkún. Ọlọ́run yóò wọ̀ ọ́ ní aṣọ ìṣẹ́gun. Ọlọ́run yóò wọ̀ ọ́ ní aṣọ ojúrere, aṣọ àlàáfíà. Ọlọ́run yóò fi fún ọ. Láti òní lọ, a ò ní pè ọ́ ní ìkọ̀sílẹ̀ mọ́. A ò ní pè ọ́ ní ìsọdàrò mọ́, nítorí pé inú Ọlọ́run dùn sí ọ. Olúwa yóò tún ìtàn ayé rẹ kọ. Olúwa yóò fún ọ ní orúkọ tuntun.
mo sọ ní orúkọ Olúwa pé ìbànújẹ́ rẹ ti dópin láti òní lọ. Nítorí náà ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run, gbọ́ràn sí àṣẹ rẹ̀, máa rìn nínú ìgbàgbọ́, máa rìn pẹ̀lú ẹ̀mí rẹ̀. Ohunkóhun yòówù tó lè dé, ìṣẹ́gun bẹ fún ọ. Má ṣe gbàgbé láti jẹ́wọ́ Jésù ní Olúwa àti olùgbàlà rẹ, kí o sì máa tẹ̀síwájú nínú ìgbàgbọ́ àti iṣẹ́ ìsìn rẹ. Ìgbẹ́kẹ̀lé rẹ nínú Ọlọ́run kò ní já sí asán. Ìgbẹ́kẹ̀lé rẹ nínú Ọlọ́run kò ní já sí òfo. Mo kí wa pé a kú ọdún 2021. Ọdún 2021 yóò ṣojú rẹ. Ọ̀rọ̀ ìdákọ̀ró wa fún ọdún 2021 ó ní ọdún orí ọ̀fẹ́ àti àlàáfíà. Ọdún orí ọ̀fẹ́ àti àlàáfíà tààrí nínú ìwé Ìfihàn orí 1 ẹsẹ̀ 9. Orí ọ̀fẹ́ Kristi yóò tó fún ọ. Àlàáfíà Ọlọ́run yóò máa bá ọ gbé ní orúkọ ti Bàbá, ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àmín. Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ gidigidi lọ́wọ́ yín fún orí ọ̀fẹ́ tẹ́ fún wa láti rí òpin ọdún yìí. Jésù ọmọ Ọlọ́run gba ọpẹ́ wa. A dúpẹ́ fún ọ̀rọ̀ yìí tẹ́ rán sí wa, tó rán wa létí wípé ẹ̀yin nìkan ló lè ràn wá lọ́wọ́. Bàbá, gba ìyìn wa láti òní lọ. Májẹ̀mú tí o ní fún ayé wa, májẹ̀mú tó bá ayé wa dá láti àtètèkọ́ṣe, Olúwa jẹ́ kó wá sí ìmúṣẹ. Àwọn ìlérí ọjọ́ tó ti pẹ́ fún ìran ènìyàn yìí, lórúkọ Jésù jẹ́ kó wá sí ìmúṣẹ. Gbogbo etí tó ń gbọ́ ọ̀rọ̀ yìí, lórúkọ Olúwa, ọdún 2021 yóò ṣojú yín. Ayọ̀, ìbùkún, àlàáfíà, ìṣerere, àṣeyọrí yóò sì jẹ́ ìpín yín. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.